ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ jígí alára ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sí ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́. Abbas afọláṣadé ni oníròyìn yìí. Kò dín ní èèyàn 6 tó kú táwọn 9 míín sì fi ara pa lẹ́yìn tí ọkọ̀ ojú omi àwọn arìnrìn-àjò afẹ́ kan rì sí òkun pupa láàárọ̀ ọjọ́bọ̀ ní Hurghada lórílẹ̀‐èdè Egypt. Olú iléeṣẹ́ orílẹ̀-èdè Russia tó wà ní Egypt ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi léde lójú òpó Facebook rẹ̀ pé èrò 55 ló wà nínú ọkọ̀ ojú omi náà táwọn ọmọdé sì wà nínú wọn pẹ̀lú. Olú iléeṣẹ́ orílẹ̀-èdè Russia ọ̀hún gbàgbọ́ pé ọmọ bíbí ilẹ̀ náà ni gbogbo èrò tó wà nínú ọkọ̀ ojú omi tó rì sí inú òkun náà. Òṣìṣẹ́ ìjọba Russia kan tó wà ní Hurghada Victor Voropian fìdí rẹ̀ múlẹ̀ pé ọmọ Russia 5 ló kú nínú ìjàmbá ọkọ̀ ojú omi náà, èyí táwọn ọmọdé 2 wà nínú wọn. Àwọn akọ̀ròyìn ní Egypt sọ pé ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ wípé ó kéré tán èèyàn 6 ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ nígbà tí àwọn 9 míín fi ara pa. Àwọn òṣìṣẹ́ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ti dóòlà èèyàn 39. Gómìnà tó ń rí sí ọ̀rọ̀ òkun pupa ní Egypt, Amin Anafi ṣàlàyé pé èèyàn 55 ló wà nínú ọkọ̀ ojú omi náà pẹ̀lú àwọn ọmọ bíbí Egypt 5. Anafi ní àwọn èrò tó wà nínú ọkọ̀ ojú omi náà wá láti orílẹ̀-èdè Russia, Sudan, India àti Norway. Ó ní àwọn ọmọ Russia 6 ló kú nínú ìjàmbá ọkọ̀ ojú omi náà. Ó ní ìgbàgbọ́ wà pé ọkọ̀ ojú omi Sinbad yìí ti ń ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún lórí òkun pupa kí ìjàmbá yìí tó wáyé. Níbi tí ọkọ̀ ojú omi Sinbad rì sí súnmọ́ èbúté òkun tó wà ní Hurghada níbi tí ọ̀pọ̀ èèyàn máa ń lọ fún ìrìn àjò ìgbafẹ́. Kò tíì sí ẹni tó mọ nǹkan tó ṣokùnfà ìjàmbá ọkọ̀ ojú omi Sinbad, àmọ́ ìwádìí ń lọ lọ́wọ́. Kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí ọkọ̀ ojú omi yóò rì sínú òkun pupa lágbègbè Hurghada lórílẹ̀‐èdè Egypt. Ọkọ̀ ojú omi kan sáwọn arìnrìn-àjò ìgbafẹ́ wà nínú rẹ̀ rì sí inú òkun ní Egypt lọ́dún 2024 níbi tí èèyàn 11 ti kú, èyí tí tọkọtaya ọmọ orílẹ̀-èdè UK wà nínú wọn. Àmọ́ èèyàn 35 ló mórí bọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Àwọn aláṣẹ orílẹ̀-èdè Egypt ti sọ pé ìjì líle kan ló ṣokùnfà ìjàmbá náà. Ṣùgbọ́n lára àwọn tó rí kó yọ tí wọ́n bá akọ̀ròyìn sọ̀rọ̀ ti ṣàlàyé pé àwọn kùdìẹ̀kudiẹ wà lórí ọ̀rọ̀ ààbò nípa wíwọ ọkọ̀ ojú omi. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì jígí alára ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sí ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́. Abbas afọláṣadé ni oníròyìn yìí. Ẹ ṣé púpọ̀. Ìkànnì jígí alára kẹrìnlélógún, bàbá gbogbo.